Ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátá. A dúpẹ́ gan ni fún gbogbo tí ẹ ń fi fídíò wa dá lára ní gbogbo àgbáyé wọ́n sì ń rí. Àwa ò ní kúrò nínú òtítọ́. A ò ní kúrò nínú òtítọ́. Mo sì fẹ́ jẹ́ kí ẹ jọ gbogbo ẹ̀yin mùtúmùwà pátá. Ẹ jẹ́ ká continue láti máa follow Koiki. Ẹ sì jẹ́ ká continue láti máa follow Baba Sunday Igboho. Direction ni Ọlọ́run ni kì í ṣàwà. So what God said is what we will come and say. So no matter what may happen or ó ń ṣẹlẹ̀, ẹ lọ gbàgbé ẹ̀. Èṣù máa burst out níbì kan. Ibi tó dẹ̀ ti máa burst out náà làwọn wíníwíní tá à ń gbọ́ about 3 weeks ago 2 weeks ago a fẹ́ burst out. Nítorí pé èṣù ò fẹ́ kí àwọn èèyàn kó kúrò nínú ìdè. Èṣù kò fẹ́ ká kúrò nínú ìdè rárá. Kó ṣáà máa rí ẹni tó jẹ́ pé tóun bá ti rí á wá máa rẹ́rìn-ín pé ayé ẹ̀ ti bàjẹ́, ayé ẹ̀ ti bàjẹ́, kò sí nǹkan tí ìṣèwájú yẹn lọ. But because of Ọlọ́run ti open eyes wa, Ọlọ́run ó ti wọ inú àwọn tó fẹ́ lò gangan. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ má jẹ́, don't let anything, either nǹkan tẹ́ ẹ gbọ́ or nǹkan tí ó ṣe bákan, ẹ má jẹ́ kó distract attention race wa towards these 3 people, Koiki, Baba Sunday Igboho àti ẹni tí Ọlọ́run fi ṣe olórí gbogbo Oòduà tí eré tà ń sá yìí. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ jẹ́ ká follow wọn to details. A máa débi ire pẹ̀lú ẹ̀. Kò sí ohun tó lóun sọ fún wa nìyẹn. Sáwọn bàbá yìí, nǹkan tí èmi gan náà rí, if I don't see the light I will never follow them. Nǹkan tí èmi náà rí ni wípé I am seeing them that this what they are doing, it is not for other thing. Kì í ṣe nítorí tí wọn, but wọ́n ń ṣe nítorí wípé táwọn bá tiẹ̀ kú, àwọn tó wà nílẹ̀ báwo làwọn ṣe fẹ́ ṣe ara wọn. Ṣé irú àwọn ọmọ Tinubu yẹn tí wọ́n máa fọ ìyà máa jẹ ọmọ tiwa? Nígbà tí àwọn bàbá wọn fìyà jẹ bàbá wa, tí wọ́n tún fìyà jẹ wá, ṣé ìgbà tí àwọn Tinubu bá máa lọ tó pé àwọn ò gbà pé àwọn máa padà kú, àwa dẹ̀ mọ̀ wípé kò sí bó ṣe lè jẹ́ 1+1=2, wọ́n máa kú lọ́jọ́ kan. Ṣé nígbà tí wọ́n bá wá lọ yẹn, ṣé àwọn ọmọ wọn tí wọ́n máa fìyà jẹrú àwọn ọmọ wa? Nǹkan tí àwọn bàbá Ìgbòho, àwọn bàbá Bánjí, àwọn Koiki, ìdí tí wọ́n ṣe dìde nìyẹn. Àti gbogbo àwọn agitator tí wọ́n wà nínú réèsì yìí tó dẹ̀ pé tòótọ́ tọkàntọkàn òun ni wọ́n fi wà bẹ́ẹ̀. Ìdí tí wọ́n ṣe dìde ni kò sí ìdí kankan pé a ò lè continue láti máa jẹ ìyà yìí lọ. Tẹ́ bá wo gbogbo àwọn tó wà ní diaspora, ìdí tí wọ́n ṣe dìde ni pé kò possible. Nàìjíríà wa yìí dájú gbogbo ìlú tó wù kí wọ́n lè wà lọ. No matter how that country may be, this country is okay than any country tí wọ́n lè wà. Nítorí pé bí ẹrú ni wọ́n ń ṣe ń bẹ̀. Bí wọn ò ní pépà, wọn ò ní lè ṣiṣẹ́. Bí wọ́n ní pépà náà irọ́ ni. Kò sí ìwé tí Nàìjíríà lè kà lókè òkun kí n sọ fún yín. Kọ́ lè gbé sí ipò ńlá. Àwọn ọmọ wọn tó kàwé náà lọ máa gbé sí tó ti fi lípẹ̀ ẹrú lọ́wọ́ ṣe bẹ̀. Tó bá pé àwa náà kàn lọ sílùú èyìnbó ká kò sáré lọ ká dé padà ẹ wà wé, a máa tóbi gan lọ́wọ́ àwọn èyìnbó, but ó lọ jókòó síbẹ̀. Èyàn ò ní, kò sí bá ṣe fẹ́ ṣe. Bó ṣe ń ṣe àwọn bàbá wa yìí, bó ṣe ń ṣe àwọn ìyá wa, àwọn ẹ̀gbọ́n wa tó wà nílùú ìbò yìí náà ṣe máa fẹ́ máa ṣe wọ́n. Èyí tẹ́ ṣe pé àwọn tó wà ní diaspora náà dìde ni pé no, enough is enough. Bí wọ́n ṣe ń ṣe wá ò dáa. Ìlú wa yìí dẹ̀ dáa. Ìlú wa ní ìfọ̀kànbalẹ̀. Ìlú wa ní àlàáfíà. Ìlú wa ní ohun gbogbo tí wa ní pé ká tún ìlú yìí ṣe. Nígbà tá a wá ń wò lọ tá a wò pé látọdún yìí,
kò sí changes. Àwọn tí wọ́n ń gbọ́rọ̀ yìí náà mọ̀ pé òtítọ́ ni ṣùgbọ́n kò sí ni. Ẹ̀wọ̀n tó bá máa ṣègbé náà máa padà ṣègbé. Ọ̀pọ̀lọpọ̀ ló máa comment rubbish, fine, I don't care. Ọ̀pọ̀lọpọ̀ á dẹ̀ sọ̀rọ̀ dáadáa, I don't care. Ṣùgbọ́n mo mọ̀ pé òtítọ́ ni mò ń sọ. So therefore, mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká follow àwọn bàbá yìí, ẹ jẹ́ ká follow wọn to the length. Koiki ni o, bàbá Sunday Igboho ni o, bàbá Banji Akintoye ni o, ẹ jẹ́ ká follow wọn to the length with all our heart. Solidarity forever, aluta continua. Àwọn tí wọ́n bí ẹ̀mí yẹn wọ̀, ẹ lọ gbàgbé ẹ̀, wọ́n kì í, they don't doubt anything. Sorry. Wọ́n ò doubt anything. Àwọn tí irú ẹ̀mí yẹn wà nínú wọn, they doubt nothing. They continue with what they are doing until they get to the end and they see that there is a result. Ẹ jẹ́ ká get to the end. Let all Yoruba get to the end. Ẹ jẹ́ ká ní ọkàn akin. Ẹ má jẹ́ ká ní ọkàn ojo. No matter how they threaten of the government, forget about that. Those are their strategies. We will surely win them. Nígbà táwọn náà ti pé a ò lè gbọ́, ṣó fẹ́ pa 500 nínú wa ni, ṣó possible? Ṣó fẹ́ pa 1 million nínú wa ni, ṣó possible? Nígbà tá a bá ti gbà, táwọn náà rí pé a ò gbọ́, everybody must go on his own way. Then let's follow these people. God has elected them. Give them the chance. Let's support them. Let's give them all our everything. Let's use all our mind, soul, and everything to support them. Let's continue to pray with them. So tó lè ṣẹlẹ̀, bàbá mi máa ń sọ fún mi pé ọkàn kan ló fi ń tọ́ ọmọ. Dàtí mi náà dẹ̀ bẹ̀rẹ̀ sí bímọ tòótọ́, mo padà rí pé nǹkan tí bàbá mi sọ nínú ọdún náà ó ti kú náà, ṣùgbọ́n mo rí pé ọkàn kan ni èèyàn fi ń tọ́ ọmọ. Tó bá ti bímọ báyìí, ọkàn kan ló máa fi tọ́ o. Ṣé tó máa tọ́ yìí bákan náà, bẹ́ẹ̀ ọkàn kan ni wọ́n fi ń ṣe nǹkan. Let's follow it. Tá a bá ti follow ẹ̀, a máa bọ́ sí èbúté tó jẹ́ ká bọ́ sí. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a ní voice kan ṣoṣo. That is all I am saying in the morning. Since morning, that is what I am saying. All what I am saying, Timothy sọ yìí. Let us have one voice. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ máa jáde látẹnu kan, ẹnu èèyàn kan ká sì máa tẹ̀lé. That is the only way we can run this race and be successful. Àfẹ́ kéèyàn kan jókòó sí Èkìtì, kéèyàn kan jókòó sí kinní kan tó yẹ pé nǹkan ọ̀tọ̀ ló ń ṣe ń bẹ̀, ìyá a máa ṣe nǹkan ọ̀tọ̀. No, ẹ jọ̀ọ́, everybody, èèyàn kan jókòó sékòó, nǹkan ọ̀tọ̀ ló ń ṣe bẹ̀. No, ẹ jẹ́ kí voice jáde láti ibì kan, kí gbogbo wa dẹ̀ sì gbọ́ sí wọn lẹ́nu, ká continue. Nígbà yẹn la tó lè débi tí à ń lọ. Ọ̀kan nínú àwọn nǹkan tí a lè fi débi tí à ń lọ kíákíá náà nìyí. Ẹ ṣé gan ni ẹ̀yin màmá wa. Ẹ bá mi share fún gbogbo wọn. Bàbá ẹ jọ̀ọ́, mo sì tún tẹnu mọ́. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí múra ogun. Ẹ fi ìwé síta. Àwọn tó bá fẹ́ join ní ọmọ ogun Yorùbá, ẹ jẹ́ kí wọ́n tètè máa apply, kó máa wọlé, kí ìyẹn máa lọ. Ìgbà yẹn làwọn náà tó máa mọ̀ wípé ọ̀rọ̀ ti bẹ́ èèyàn pátápátá, nítorí wípé Olúwa fi ń wọ̀n wá nípa àwọn èèyàn yìí. Ó ní agbára gan. They are fully ready. Àwọn náà mọ̀ pé but they are fully ready. Ṣùgbọ́n tó bá wa ń bẹ̀, they will submit. That is all. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ojú òní tí ẹ máa share. Ẹ ṣé gan ni ẹ̀yin màmá wa o. Ẹ̀yin bàbá wa, ẹ ṣé gan o. Ẹ share èdè tó yẹ kí ẹ share èdè. Ojú òní tí. God bless you. Thank you very much from everywhere you are watching. The Lord is going to be with you. The Lord will minister blessing into your life. He will minister grace to do all things into your life in the mighty name of Jesus. And so shall it be. In Jesus' name I pray. Amen.